ikú Gbénga Adébóyè ló fà mí lé ọmọ ọ̀dọ̀ àgbà lọ́wọ́ òun ló fà mí lé ọ̀gá wa Yẹ́misí Bámgbóṣé lọ́wọ́ torí nígbà tí Gbénga Adébóyè kú. Àlàǹgèrè. níbi ọdún 5 sẹ́yìn sí mo ṣe 25 years on stage. Wow. àwọn tí mo lè sọkọ́ wà wájú bí Mákindé Básúnlé bí àwọn ọmọ ọ̀dọ̀ àgbà tí mo torí iṣẹ́ yìí náà tí mo lọ bá Oríyọmí Hamzat kò tí ẹ̀ tí ìdí gbẹ́nu sí mẹ́ẹ̀kì òun gò ìhàn Oríyọmí Hamzat òyì tó ìkó ìhàn ṣẹ́rí tántálá. Àlàǹgèrè o Àlàǹgèrè lẹ́tọ̀ Àlàǹgèrè. ilé agodo yẹn òun ni ètò tó ní ṣe pẹ̀lú àwọn eléré àwọn wá change program yẹn. Kí ló dé tán fi change ẹ ṣe nígbà yẹn mi ni wọn fẹ́ rí. bá a ṣe wá bá bàbá Fàtáyé Olówóyọ̀ nìyẹn ìgbà dọ́dọ̀ bàbá sùn bàbá ní ibolẹ́gbẹ́ tí wà ní rédíò ó ní kẹ́ ẹ kóhùn tiẹ̀ tó dá yín lóhùn ṣé ẹni bóun ṣe sùn ẹ̀kọ́ bá ń wá owó kóhùn ra gaàrí. Àlàǹgèrè. láti ara bẹ̀ ni mo ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré tíátà rẹpẹtẹ lẹ́kọ̀ọ́ nìbàdàn àwọn bàbá Abija àwọn bàbá Aṣípa àwọn ìyá ilé ọ̀kan àwọn bíi Fádé Olóró lò yẹn ọkọ̀ Tóyìn nígbà yẹn wọn yìí ti wọ́n lè ti máa ṣe tíátà o èmi ò mọ̀ ń gbà yẹn wọn Ọdúnládé ọwọ́ yìí nìyẹn. Àlàǹgèrè lẹ́tọ̀ ètò kan ní orúkọ mẹ́rin pọ̀ ẹ̀kúnkún mẹ́niyẹn ní. ibi oríkì yẹn náà ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ torí oríkì yẹn attract mi gan látìgbà tí mo ti ń gbọ́ ẹ tún oríkì yẹn kì. màmá ní bẹ́ẹ̀ bá ń gbóhùn mi ẹ ti mọ̀ mí Kazeem ọmọ ńlá lèmi ń jẹ́ Adésànyà lórúkọ bàbá mi èmi lọmọ bàbá onílé pẹ̀tẹ́ẹ̀sì tí ò fọlá gbéraga Olúayé Télọ̀ lágbàdo Èkó tó máa ń kọrin ìwé dídùn. ilé pẹ̀tẹ́ẹ̀sì níbo ni bàbá yín kọ sí. ẹ ṣe bàbá mi kọ́ lè pẹ̀tẹ́ẹ̀sì Ọbántòkò ní Aso Rock. ok ìgbà Ọlọ́run ti kọ. ìtọ́ ti kọ́lé ẹ̀ǹsìn yẹn á ti máa lọ bí 50 ọdún sẹ́yìn 50 years. bí 50 years. bẹ́ẹ̀ni. ok mo wá oríkì yẹn gangan ló attract mi jù pé èmi ni Kazeem ọmọ ńlá lèmi ń jẹ́ ọmọ nílé pẹ̀tẹ́ẹ̀sì tí ò fọlá gbéraga. ok ọlá bàbá yẹn lẹ fẹ́ máa fi bùgá. kò ń ṣe bẹ́ẹ̀ ṣé mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n á sọ pé adìyẹ tó fẹ́ wọlé tó ń bẹ̀rẹ̀ alára ló ń gbéraga. ó tẹ̀ pé ilé pẹ̀tẹ́ẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ ló dáa ju ti bàbá mi lọ ládùúgbò ṣùgbọ́n tí wọ́n lórí ọ̀fẹ́ irú ìtẹ́mi ní. ẹ wá lò yẹn bẹ́ẹ̀ ni. tòró hàn náà múra yín náà glove yín gan ṣe ọlá pé ẹ fẹ́ gbéraga náà lélẹ̀. bẹ́ẹ̀ ni àtàrí pé àgbéraga náà ni orí tẹ bá rí náà ẹ rí pé ó kọ́mọ̀ ó kọ́mọ̀ ó kọ́mọ̀ àbí kò kọ́mọ̀ ó kọ́mọ̀ fún àwọn kan tí wọ́n ń ṣiṣẹ́ kan. ok ẹbọ tẹtún ní ẹ ń ṣe pẹ̀lú iléeṣẹ́ télọ̀. ṣe rí télọ̀ yẹn Olúayé Télọ̀ yẹn ibi tí yẹn gbé ti wá ìgbà tí mo máa ń gbé maṣíìnì kiri nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ mo máa ń ṣe jìkà ní ṣọ́ọ̀bù ńgbà yẹn. so àwọn èèyàn tí bá wà sọ wọn kí mo sọ ọ̀rọ̀ rédíò àá ní rédíò yẹn wọ́n ń gbọ́ ṣùgbọ́n irọ́ ọ̀wọ́n fẹ́ kí n fi Olúayé Télọ̀ sí ni mo máa ń padà sọ pé Olúayé Télọ̀ lágbàdo. ṣẹṣẹ télọ̀ lẹkọ bẹ̀rẹ̀ kẹ tó bẹ̀rẹ̀ ti sọ̀rọ̀sọ̀rọ̀ ni báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gangan báyìí. ọ̀dà ẹ̀yìn ìbọn sílùú ńlá ni tí a bá ní ká mú láti bí agbé ti bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ láti ìgbà tá a ti wà ní kékeré ẹ̀gbọ́n wa kan náà ń pè ní Fatai Àyìndé ẹ bá mi dúpẹ́ òun ló jẹ́ ẹnìkan tó kó wa jọ lábúlé tá a máa ń ṣeré ọdún. abúlé ibo nìyẹn. abúlé Ìsolú lọ́nà Alábàtà bẹ́ẹ̀ ni tá a bá ń ṣeré ọdún gbà yẹn ìgbóògbà yẹn wà níbí primary 3 primary 4 eré tá a ṣe ń gbà yẹn ó ràn mí lọ́wọ́ nígbà tá a máa jáde iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní 1990 eré tí mo ṣe fún àwọn àbúrò fáwọn ẹ̀gbọ́n wa pé à ń jáde eré wà ní eré tí àwọn NTA Abẹ́òkúta tí wọ́n rí kan tí wọ́n ṣàfihàn ẹ̀ lórí mú àwọn gbà yẹn. nígbà yẹn. ìgbà tá a dẹ̀ tí mo dẹ̀ jáde gbogbo yẹn ní Kùrùkẹrẹ Abíọ́lá open 93 tá a ti wò lọ́kàn pé ọmọ àdàrẹ orílẹ̀-èdè la fi lọ kọ́ṣẹ́ télọ̀. kí ló dé ṣe fẹ́ràn Ṣọfà Abíọ́lá ni. ẹ ṣe abiliu pé tí Abíọ́lá bá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà yẹn iṣẹ́ tí a fẹ́ kọ́ yẹn à lè rí nǹkan fi gbé ṣe. ṣé torí Abíọ́lá fẹ́ jáde fún president lẹ ṣe kọ́ṣẹ́ télọ̀. iṣẹ́ télọ̀ yẹn ti wà lọ́kàn mi tẹ́lẹ̀ ṣùgbọ́n a tún rí ní rí pé nígbà tán bá wọlé tí wọ́n wọlé ààrẹ so àti ṣe freedom nígbà yẹn so nǹkan táwọn ò ní èrògbà a lè wá sí mo ṣe. Abíọ́lá ló fẹ́ ṣe freedom fún yín. Abíọ́lá ká wò pé tó bá ti jẹ ààrẹ ilé orílẹ̀-èdè Nàìjíríà ó máa wà pípsù. ó máa wà. á wà pípsù. sá. ó máa wà ní òmìnira. ó máa wà pípsù.
phase 2 tó bá jẹ́ Abíọ́lá wọlé so ní máa wà. Àwa phase 2. Àìdí àní kẹ́ fi gbé. Ó ti yá wọn èèyàn. Ọ̀yẹ́ wọn lè. Ó lè ti kọ́ṣẹ́ télọ̀. Mo kọ́ṣẹ́ télọ̀ ní ọ̀dọ̀ Chief Olúwatósìn ní Kúgbà. So wọ́n ti di baálẹ̀ báyìí. So àwọn náà ń pè ní Olúwatósìn fashion designer ní Kúgbà. Ìgbà tẹ́yìn wá fẹ́ bẹ̀rẹ̀ tí yẹn èjìká lẹ́lẹ́ ń gbé kinní sí. Ó ní ohun tó fà kó tó débi èjìká. Kí ló fà? Ẹ jẹ́ àkóbọ̀ báyìí. Nígbà tí mo kọ́ṣẹ́ tán tí mo ṣe freedom, ìhun tá à ń rò kò rí bẹ́ẹ̀ mọ́. Abíọ́lá kú. Ìgbà tí Abíọ́lá kú, mo ní láti mo nífẹ̀ẹ́ iṣẹ́ tíátà látilẹ̀ ni mo fi wá sọ́dọ̀ olóògbé Goroso. Ọ̀dọ̀ olóògbé Goroso ni mo wà nígbà tí wọ́n fẹ́ ṣe àròbá eré orí tẹlifíṣàn kan tí ó gbajúmọ̀ ń bá yẹn. Tàwọn Fáfúnkẹ́. Ṣùgbọ́n torí àṣẹ̀ṣẹ̀ ṣe freedom, àwọn òbí wa wọn fẹ́ fi tata sí ìṣìlẹ̀ àyọ̀ wa. Kò jẹ́ ká lè bá wọn kópa nínú sinimá ìgbà yẹn. Ṣùgbọ́n gbàtà tí wọ́n wà lómìnira, àyọ̀ wa náà inú bàbá àti ìyá náà kì í ṣe pògùn sí. Àti àyọ̀ wa tá a fi jọ ṣe ọdún kọ̀ọ̀la lórí tẹlifíṣàn gbà yẹn náà. Láti ara bẹ̀ ni mo ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré tíátà rẹpẹtẹ lẹ́kọ̀ọ́ nìbàdàn. Bíi mo mọ Òwúyẹ́, mo mọ Akúfàmì, mo mọ bàbá Àṣípa, mo mọ bàbá Abìjà, mo mọ olóògbé Akeem bàbá eléwé ìran àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀. Àwọn Ọdúnládé ọwọ́ ẹ̀yìn nìyẹn tó fi dórí ọ̀gá mi Olómi Ọgbọ́n. Àwọn Ibrahim Chatta ṣe mọ̀ pé eré tí Goroso ń ṣe ń gbà yẹn eré olóògùn. Àwọn Ibrahim Chatta ń gbà yẹn àti ìgbọ̀n pa wọn rárá. Àwọn bàbá Abìjà, àwọn bàbá Àṣípa, àwọn Yálé Ọ̀kan, àwọn bíi Fádé Olóró, àwọn àgbààgbà àtijọ́ yẹn àjọ wa ni. Ọláìyá Igwe ńkọ́? Kábíyèsí o, Ọláìyá Igwe àwọn jẹ́ bí àwọn ọ̀gá sáwa. Torí pé nígbà tí mo ti mọ̀ pẹ̀lú Goroso. So àjọṣepọ̀ tó dánmọ́rán gbà yẹn, wọ́n máa ń pera wọn sí location, wọ́n jọ wà ní. Ṣé rí Àwílò yẹn? Ọkọ̀ Tóyìn. Nígbà yẹn wọ́n lè ti máa ṣe tíátà o. Èmi ò mọ̀ ń gbà yẹn. Ọdúnládé Adékọ́lá, ìgbà tá a bẹ̀rẹ̀ artist night tí a bẹ lẹ́yìn òrẹ́yìn tó lóògbé ti lọ eréṣẹ́ǹdì eré modern la mọ̀ àwọn yẹn, àwọn Ọdúnládé Adékọ́lá. Látọ̀dọ̀ Goroso báwo lẹ wá dé ìdí sọ̀rọ̀sọ̀rọ̀ torí tán bá ń dárúkọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ akéwì tó ní àgbékalẹ̀ àti làákàyè ẹjẹ́ kan nù wọn ẹ fún wọn léwì kan náà ẹjẹ́ wọn sáré bù sára. Ayé ẹ wá bá mi kókè bájànàkú erin wo nígbó erin ṣubú erin kàn erin òdìdé àjànàkú erin wọlé òsùn. Ikú tí ń pelé orí ìtàgé ń jọ sí ó tún ti Mọ́lúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ fún wọn tán. Ayé ẹ wá bá mi kókè bájànàkú erin wo nígbó. Kàsímù ọmọ ńlá. Erin ṣubú erin kàn erin òdìdé àjànàkú erin wọlé láàyè. Ọba àlùkù gbọ́ ariwo tó bá wọn lọ́jọ́ tí wọ́n kéde kú àfẹ̀fẹ́ lórí afẹ́fẹ́ tí gbogbo ilẹ̀ kú ìròyìn. Ó ní kú ariwo ti lọ bàbá Olúṣẹ́gun ẹrójú ayé àbẹ́ẹ̀rí gbogbo ayé jẹ́ ká gbélé ayé ṣe rere ohun tí Gbénga ṣe sílẹ̀ ló dẹ́kan. Bẹ́ẹ̀ bá ń gbóhùn mi ẹ ti mọ̀ mí Kàsímù lèmi ń jẹ́ Adésọyà lórúkọ bàbá mi èmi lọmọ bàbá onílé pẹ̀tẹ́sì tí ò fọlá gbéraga olú ayé télọ̀ lágbàdo Èkó tó máa ń kọrin ewì tó dùn. Ẹ ṣe yẹn nígbà tí Gbénga Adébóyè náà iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn báwo lẹ ṣe wá wọnú ẹ̀ gan. Ṣé wá rí bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò tíátà tí mo ṣe yẹn ló túbọ̀ ràn mí lọ́wọ́ torí ewì ni mo fi bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá wa Bùnmi Ayélàágbé ewì yẹn ewì ìṣẹ́jú 5-7 lára àwọn ewì tá a kọ́ ń gbà yẹn ní kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe ìtọ́jú arúgbó ẹgbẹ́kẹ́gbẹ́ inú ìtọ́jú arúgbó sọ pé ìtọ́jú arúgbó ṣe pàtàkì ó ṣe kókó gbogbo ẹni tó bá lárúgbó ńlé ẹ tọ́jú wọn ló tọ́ ìwà tó o bá fẹ́ kí wọ́n hù sí ọlọ́jọ́ arúgbó ni kó hù sárúgbó tó o bá ní má torí pé màmá rẹ̀ járúgbó kó o ní kókó lẹ́tà kó tó wá wálé ẹni tó bí ọlọ́mọ má sọ wọ́n di gbá àkólẹ̀ ẹni tó bí ọlọ́mọ tí kò jẹ́ kó o papá jóná kò jẹ́ kó o fẹsẹ̀ jó nǹkan kí ló wá dé tó darúgbó tán tó yẹ ní rẹ̀ sọ́ọ̀dẹ̀ ìyàwó ló fẹ́ àbọ́kọ tó o ní ló ní o má tọ́jú arúgbó tó o ní bó o bá gbà fún ó dá mi lójú ó yẹ kó o lọ yẹ kó lọ wò láàrò. Sọ́dọ̀ Bùnmi Ayélàágbé lẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọn pẹ̀lú iṣẹ́ ewì ọ̀dọ̀ alàgbà Bùnmi Ayélàágbé níléeṣẹ́ OGBC 1 lábẹ́kúta ń gbà yẹn. Ọdún wo nìyẹn? Gbogbo ọdún yẹn ń lọ bí 1994 93 94 95 mo sáà ewì yẹn mo ṣe bí ọdún méje lọ́dọ̀ wọn bẹ̀. Lọ́dọ̀ Bùnmi Ayélàágbé. Lọ́dọ̀ lábẹ́ Ayégbẹgẹ ní OGBC. Ìgbà tí Bùnmi Ayélàágbé wà yẹn àwọn nìkan kọ́ la kéwì ṣé ìdí ewì yẹn gangan lẹ́yìn specialize ni. Ìdí ewì yẹn gangan ni mo kọ́. Àwọn wo lẹ túmọ̀ ń gbà yẹn tó já wọn tẹ̀ tó ń kéwì lábẹ́kúta yẹn. Lára àwọn náà ni alàgbà Isaka Odùtọ́lá Olómi Ọgbọ́n. Àwọn náà akéwì ni wọ́n.
onígẹ̀lẹ̀dẹ́ lè bára akéwì ni wọ́n alàgbà Isiaq Agbábíàká Adébáyọ̀ Agbábíàká lára àwọn tí àwọn ohun wájú tó ń jọ gàwátà jọ ń ṣe ayébẹgẹ ńgbà ni. ọ̀dọ̀ ṣé ká sọ pọdọ Ayélàgbé lẹ ti kọ́ṣẹ́ ewì àbí lẹ ti nímọ̀ sípa ẹ̀. Bẹ́ẹ̀ kọ́. Báwo ló ṣe wá jẹ́. Ihun tó jẹ́ kíṣẹ́ ewì wá olómi ọgbọ́n ni wọ́n túbọ̀ jẹ́ kíṣẹ́ ewì yẹn kó wá torí nígbà tá à ń ṣeré tíátà kiri ìtàn tá a bá lọ ṣe fáwọn ọmọ skul òun lè máa ń gbé kalẹ̀ tí mò ń fi ohun ewì gbé tí mo lọ ń ṣe fún rédíò. Ìyẹn lèmi máa ń ṣe ṣùgbọ́n nígbà tí ó wá yá tí a máa rìkọ́ọ̀dù wọn máa ní ká mú kíṣẹ́ẹ̀tì wá kíṣẹ́ẹ̀tì méjì ni àwọn amúkan wọn ní bọ́ bá fún oníbàárà lówó ó tún máa tún tójú mọ́lé pé àtẹ̀bíṣọ̀n yìí ṣé ẹ ṣe ní díẹ̀ ṣá ṣé black ni àbí ihun tó fà nìyẹn tó yẹ pé lábẹ́ Ayélàgbé ní OGBC ń bẹ̀ mo ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo rìn mọ́ Alhaji Moruf Ọmọdàbà mo tún bẹ̀rẹ̀ ewì ń bẹ̀ lórí Tẹ̀lẹ́dà Láṣẹ. Ètò Oríire Ayé tó ń ṣe ní alẹ́ Monday. Ṣẹ́yìn lọ kọ́kọ́ kéwì lọ́dọ̀ Ọmọdàgbà ni. Èmi kọ́ o ọ̀gá kan wà tí wọ́n ń pè ní Adérójú ọmọ Ògúndìran ọmọ Aríkéwú Ṣayẹrẹ wọ́n jẹ́ ẹlẹ́ẹ̀kejì sáwọn tó kéwì sí fún Ọmọdàbà. Ẹnìkan wà mí ìrántí orúkọ wọn Tọ́ṣì ni wọ́n ń gbé wọ́n jọ ń pín ewì yẹn gbà yẹn ni. Àwọn méjì ni wọ́n jọ ń pín ẹnìkan á ṣe lónìí ẹnìkan á ṣe ń jọ mẹ́jọ. Nígbà tí mi dé èmi ni mò ń ṣe máa ṣe lónìí máa ṣe ń jọ mẹ́jọ tí mo dẹ̀ ṣe láàrin ọdún 5 lọ́dọ̀ Ọmọdàbà. Kí ló dé tí ń fi yàtọ̀. Ẹ ṣé mọ̀ pé nígbà yẹn àwọn tí ríran bíi àgbàlagbà wọ́n dẹ̀ rẹra wọn bíi pé ẹni tó dé yìí òun ṣe máa ní ewì tó fresh so kó wá dàbẹ̀ pé ọmọdé fẹ́ máa dọ̀tí àgbàlagbà àfi kó rárá fi ibẹ̀ yẹn lẹ̀. Ilé ayé tán bá fẹ́ ló ṣẹlẹ̀ lẹ fi ń ṣe wì ní àbí báwo ni. Nígbà míì inspiration nígbà míì tá a bá gbọ́ story tó ṣẹlẹ̀. But ẹ máa ń kéwì kẹ́ tó kán tó sọ story. Bẹ́ẹ̀ni sọ ma ti sọ fún. Ó ṣe é kó jẹ́ ètí ó lọ ń jẹjọ. Lẹ máa fi mọ́ ìyẹn la máa kọ́kọ́ summarize ẹ̀ láti pé a tún ti dé o. Ok mo ń bọ̀ kí n lè mọ ohun tẹ́ ń sọ kó lè yé àwọn èèyàn ẹ jẹ́ kí n sọ nǹkan kan tó ṣẹlẹ̀ ń sìn kẹ́ wá méwì jáde ń bẹ̀. Ní ọdún kan. Abẹ lórí Àyìnlá Kọ́lìntì. Ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 1978 ó ra Volvo nígbà yẹn wọ́n gbé mọ́tò ẹ̀. Wọ́n gbé bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé wọn ò gbé. Wọ́n ò gbé wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ní. Ó páàkì mọ́tò bó ṣe páàkì mọ́tò bóyá ó dé láti ibì kan bóyá ó fẹ́ wọlé. Lẹ́yìn yẹn kàn rí pé wá Àyìnlá jẹ́ ìyá mi mọ́tò yẹn kí ni ó ṣàmọ̀ òye ìgbà ó kọ́ lọ́wọ́ ẹ̀ ní bó ṣe gbé lọ ni. Ẹ̀bọ̀ Kọ́lìntì ń kọ́ sínú rẹ́kọ̀dù wọ́n gbé. Ẹ̀bùn tó lè kọ́ nìyẹn. Bá fẹ́ fìyẹn ṣe wì báwo lẹ ṣe lè ṣe. Ẹ̀yin èèyàn nílé ẹ káalẹ́ ẹ tún káàbọ̀ sórí ètò wa ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ níjẹjọ ẹ ti gbọ́ nípa ti Kọ́lìntì Àyìnlá ògbóǹtarìgì eléré fújì káàkiri àgbáláyé ṣé ẹ ti gbọ́ ohun tí wọ́n sọ àbálọ àbábọ̀ gbogbo ẹ̀ àwa lọ àwa bọ̀ gèǹgè náà ní kíní ọ̀hún tún padà já sí gbogbo wọn abáfẹ́ sọ pátá ẹ jẹ́ ká máa rántí àwọn èèyàn tó ṣe pé wọn ò ráyà gbé tó bá ti gbọ́ pé olólùfẹ́ wọn wọ wàhálà ó dá mi lójú gbogbo wàhálà ń ló bá gbogbo wọn òun náà ni mò ń padà sọ pé wọn ò jí gbé o gbígbà ni wọ́n gbá mọ́tò ọ̀hún àwọn alágbára ni ẹgbà bẹ́ẹ̀ gbogbo wa àwọn alágbára ni kò sì sí ohun tó fi kíní ọ̀hún ṣe wọ́n fi ń jọlá bàbá ni. Ó ti tán ìkan tí wọ́n ń lọ ní bí ọ̀sẹ̀ mélòó kan àgbà òṣèré kan onífíìmù ó ṣe wedding fọmọ Ìyábọ̀ Òjó. Ẹ fi yẹn náà méwì wá kẹ wá mú mọ́tò àwọn kan tí wọ́n ń ṣàtakò ẹ má gbàgbé pé single mother ní Ìyábọ̀ Òjó ìgbà tó fẹ́ ṣe wedding fọmọ ẹ̀ bàbá tó ti fẹ́ rí bàbá tó jẹ́ bàbá ọmọ ó pè wá síbẹ̀ ó ṣojú gẹ́gẹ́ bí bàbá bẹ́ẹ̀ lára àwọn kan táwọn fẹ́ ṣe wedding fọmọ tí wọ́n pe ọkọ wọn ẹ mú yẹn náà wá gẹ́gẹ́ bí ewì náà ẹ já nǹkan kan sára wa ń bẹ̀. Gbàǹjarè ẹ tún gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ àbẹ́ ìgbọ́ ohun gbogbo tí ń wáyé lọ́jọ́ tó ti pẹ́ gan-an ni àmọ́ bí tèèyàn ò báyìí tí ì dé òun la máa ń rò pé kò ì ṣẹlẹ̀ ṣé ẹ ti gbọ́ ti Ìyábọ̀ Òjó ẹni Òdùmarè bá ṣe tó bá ṣe wẹ́ẹ̀dì ọmọ Pìsìríà ṣé ẹ rójú ayé àbẹ́ rí ẹ̀wọ̀n ohun tó wà lọ nígboro rẹpẹtẹ àtakò pọ̀ rẹpẹtẹ ṣé ẹ rí i pé èèyàn bá fẹ́ soríire láyé ká má gbàgbé ipe oríire láyé yìí ó dá mi lójú ohun tó ń bẹ nídìí ẹ̀ ohun tó pọ̀ rẹpẹtẹ ní. Ẹ̀yin eléwì ẹ̀yin máa ń jà sí jẹ wà rí. Èmi kì í jà sí jẹ àwọn mi ń jẹ. Mo rí pé gbogbo tá à ń sọ ilẹ̀ kan mú ó ń rọrùn fún yín gan
ṣé mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní ìhun téèyàn bá mọ̀ ọ́ ṣe ó máa ń dàbí idán. ok now ẹ ṣáà wà lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà ìgbà tẹ́ wá kù ń bẹ̀ nǹkan báwo ni iṣẹ́ yẹn ṣe wá ń tẹ̀. ṣé wá rí bí mo ṣe wá bẹ̀rẹ̀ ètò gangan ìgbà tí mo fẹ́ ṣètò rédíò mo máa ń ní problem. Mo máa ń ní problem. Problem kí ni? Ẹ ṣe ewì tí mò ń ké yẹn náà nígbà tó ti di tọmọ ọ̀dọ̀ àgbà ìjà ti ṣẹlẹ̀ láàrin Ayélàgbé àti ọmọ ọ̀dọ̀ àgbà. Pé Ayélàgbé bí ẹni pé gbogbo ọmọọṣẹ́ mi. Ayélàgbé wá sọ kí ni wọ́n fi pé now kó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà ló fẹ́ mú tó yẹ kí mi ni mo fẹ́ mú mọ́ mi mo wá mọ́ ọmọ ọ̀dọ̀ àgbà. Mo kọ́ ní problem ní rédíò. Kí ló tẹ̀ f'Ayélàgbé lẹ̀? Ẹ ṣe mọ̀ pé èèyàn máa ń wá ìtẹ̀síwájú fún iṣẹ́ ẹ̀ ni ewì ayé gbẹgẹ́ wọ́n gbé kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ akéwì ní adẹ̀pọ̀ ńbẹ̀. So ìgbà tí mo dẹ̀ wò pé ok ilé àwọn rìkọ́ọ̀dù ní apọ̀ ńbẹ̀ mo dẹ̀ tún ní ẹni tó níràwọ̀ ju tiwọn lọ àfikẹ́mi náà tún tẹ̀síwájú wá dájàlẹ̀ ìjà yẹn wá padà affect mi nígbà tí mo fẹ́ ní program ní rédíò ìjà abẹ́nu ni o ṣé bó ti lọ ṣe o lè ní program bí àwọn ọ̀gá wa tó ń já ṣáájú wa ṣẹ́mọ̀ kan náà wà ń bẹ̀ ibẹ̀ náà ti ń ṣiṣẹ́ so bàbá débẹ̀ ta ni a fẹ́ program a ní ká lọ ra gbákàrà òkú káwọ́ dàkú bá ṣàṣùn at the end of the day kò ní bọ́ sí. So ìjọ kan mo wá gbé machine èjìká ní ṣọ́ọ̀bù mo gbé lọ rédíò bàbá yẹn wá rí mi inú àwọn gate man ó wá ní ọmọ yẹn oníṣòwò rẹ̀ pin ni kí ló dé tó ń ṣe báyìí mo ní nígbà tá a wá rédíò tí wọ́n fún wa ní ẹgbẹ́ machine lọ èjìká ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni ṣé ilé iṣẹ́ ògùn rédíò bẹ́ẹ̀ ni ṣe fẹ́ bá àwọn ọ̀gá ránṣọ mi bá ránṣọ mo ń polówó kiri àwọn olè afẹ́ ránṣọ fún OGB. Bàbá ọbẹ̀ ni iṣẹ́ aláfọwọ́ yẹn. Bóyá àwọn kan ń bọ̀ bá skẹ́ẹ̀tì wọn jà. Tí n bá ti lè mu pẹ̀lú sákárà tí mò ń lù. Sákárà báwo. Fapẹ̀rẹ́sì ẹ̀wọ̀n orú àdúgbò yìí tí n bá ti mú láti títì mi fèrè ló wà ní street yẹn máa fún. Tí n bá ti fún jálẹ̀ sí street lọ́run tí n bá ti rẹ́ni pè mí máa yọ sákárà. Wọ́n máa wá péjọ àwọn ọmọ máa lọ mú bíléèdì máa fi ya aṣọ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀pẹ́ tẹ́lọ̀ wọ́n ní ẹ̀pẹ́ tẹ́lọ̀ ọmọ tí ránṣọ ìlànà àní ẹ̀pẹ́ tẹ́lọ̀ bẹ́ẹ̀ ni. Oh God, about fèrè tẹ́ ń fún yẹn iṣẹ́ wà ń bẹ̀ o. Kò sí iṣẹ́ ń bẹ̀ àwọn fèrè switch tá a máa ń yọ ní switch ẹ̀ àwọn tí n bá ti yọ sákàrà àwọn ọmọ yẹn máa jó sí orin tí mò ń kọ wọ́n máa fún wọn lórin lóríṣiríṣi. Ẹ wá gbé machine dé. Máa gbé machine dé rédíò bàbá yẹn wá pè mí pé kí ló ń ṣẹlẹ̀ mọ́ ṣàlàyé fún un ó ní ọ̀rẹ́ dẹ̀ ṣe máa dayọ̀ ó ní gbogbo ètò ìṣe mo ní kọ́lì mọ̀ kí mo níṣẹ́ mi lọ́wọ́ ni o mo kọ́ télọ̀ mo tún rù kiri mo ní wá ní ẹgbẹ́ ara àròpin ní pushman igbòdì ya 2000 wọ́n fún mi ní prógámù Kásùnláyọ̀ àkọ́kọ́ tí ma ṣe prógámù yẹn gbogbo àwọn ọ̀gá mi yẹn tí wọ́n fẹ́ràn mi yẹn gbogbo náà wá studio látàrí pé bóyá tí bí n bá ń rí wọn ẹ̀rù á máa bà mí. ṣùgbọ́n àwọn wo ló wà ní studio lọ́jọ́ yẹn. ńgbà yẹn bàbá wa Ayélàgbé wọ́n wà ń bẹ̀ Alájà Tèmiládé Tìjàní wọ́n wà ń bẹ̀ Alájì Agbábíàká wọ́n wà ń bẹ̀ Alájì Sẹ̀míù Kàrímù bóyá wọn tí lọ́ngbà yẹn wọ́n wà ń bẹ̀ ó ṣàpọ̀ afẹ́ wo tó fẹ́ ṣe Ọlọ́run dẹ̀ tì mí lẹ́yìn mo dẹ̀ ṣe láti gba mo bẹ̀rẹ̀ Kásùnláyọ̀ kí n tó tún ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ Ilé Agodo. Ẹ̀dùn ìgbà tẹ́yìn ṣe Kásùnláyọ̀ yẹn ẹ tún ṣì wà pẹ̀lú ọmọ ọ̀dọ̀ àgbà. Mi ò sí pẹ̀lú ọmọ ọ̀dọ̀ àgbà mọ́. Kí ló dé. Ẹ ṣe ìjà pé mo gba program náà ni ó fà á àti pé ńgbà yẹn náà program rédíò yẹn ó ti ń fẹ́ collapse rédíò ti ń fẹ́ collapse ńgbà yẹn ṣùgbọ́n ńgbà tí mo bá kíní mo rí ibi náà ga mi gan wọ́n bá mi jà gan Alájì ọmọ ọ̀dọ̀ àgbà pé mo fi wọ́n lẹ̀ ṣé àwọn èmi ò lè sọ fáwọn nígbà tí mo gba program mo gbẹ̀yìn ni. Kí ló tẹ̀ gbá wájú. Ẹ ṣe rí àwọn àgbà ní mo kò máa ń lápẹẹrẹ tá bá ti wo Sàsùn bí àwọn tó wà níwájú ṣe kúrò ìlànà táwọn tó wà níwájú yẹn náà gbà kúrò náà lẹni tó bá ń bọ̀ lẹ́yìn náà ló máa gbà kúrò ńbẹ̀. Àwọn tí wájú yẹn náà kì í sọ fọ́gà kan. Àwọn tí wájú yẹn náà kọ́kàn yẹ bẹ̀rẹ̀ kò jọ bí ìjà kò jọ bí nǹkan kan. kàn gbẹ̀yìn. Torí mo rí pé mo tó lè pè mí. So ẹ ṣáà wá bẹ̀rẹ̀ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Kásùnláyọ̀ láyìn Kásùnláyọ̀ yẹn lẹ wá bẹ̀rẹ̀. Ilé Agodo. Èwo ni Ilé Agodo yẹn. Pa kábíyèsí Ọlọ́run. Ilé Agodo yẹn òun ni ètò tó ní ṣe pẹ̀lú àwọn eléré ìtàn ìgbésí ayé àwọn olórin. Mo gbéra látàbẹ́kúta máa lọ Ìbàdàn mo lọ ọ̀dọ̀ Ràṣídì Àyìndé mo gbéra látàbẹ́kúta mo lọ Ìbàdàn mo lọ ọ̀dọ̀ bàbá wa Láńrewájú Adépọ̀jù tí mo dẹ̀ gbé wọn wá sórí ètò mo tún dé ọ̀dọ̀ Aláàjì Kọ̀líńtì Àyìnlá ẹ̀sà ó burúkú jù. Kí ló dé. Ó burúkú jù
mo lọ láti Abẹ́òkúta mo lọ ọ̀dọ̀ bàbá wa Kọ̀lẹ́ntì Àyìnlá lálágbàdo mo dẹ̀ bá wọn wọ́n dẹ̀ dá mi lóhùn dáadáa ń gẹrun fún wọn gbà yẹn wọ́n dẹ̀ ní kí pírísẹ́ńtà dúró kí n bá kán gẹrun fún mi tán wọ́n dẹ̀ gẹrun fún wọn tán mo dẹ̀ rìkọ́ọ̀dù wọn 45 minutes bàbá ò fún mi ní nǹkan mo dẹ̀ dìde bàbá mo ń lọ o èmi tẹ iṣẹ́ yẹn máa fún ẹ ní nǹkan owó làwọn wò ṣùgbọ́n bá àbárí náà kì í ṣe ọ̀rọ̀ yàn bí mo ṣe jáde sẹ́nu géètì Kọ̀lẹ́ntì Àyìnlá kí n play ohun tí mo record iṣẹ́ ló ń ro gbogbo 45 minutes yẹn waste ni. ẹ wàá padà wọlé tí. mo fẹ́ padà mo ṣe ń fẹ́ padà wọnú géètì ni mo ti ń rí máníjà ní orí kínní ṣé ò sí ẹjọ́ ohun tí mo record kò record o ẹ máa tún appointment ẹ máa tún ṣe ni níjọ́ yẹn mo wọlé epo kọ́ wà ní dojúkọ alákọ̀ọ́kọ́ ibẹ̀ ni mo wọ̀ tí mo tọrọ owó kí n tó fi ọmọ tó wà sábẹ́kúta. ẹ̀dùnà ṣé tẹ̀yin bá fẹ́ lọ rẹ̀kọ́dù àwọn òṣèré ńgbà yẹn ẹ máa ń retí pé kán fún yín lówó ni. retí kán fún wa lówó ṣùgbọ́n ìṣẹ́ mọ̀ káwọn àwọn àgbà sọ pé ìtẹ́wọ̀n pé ti ń ṣe ló ti ń jẹ. ṣáwọn ránṣẹ́ pè yín. ránṣẹ́ pè wá àwárí wọn bíi oníràwọ̀ gbogbo ìràwọ̀ kan ló ń láwọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá ẹ lè travel ò ti wá ó bẹ́ńbẹ́ kò bẹ́ńbẹ́ ó yẹ kán ṣe dáadáa. ṣé wàá padà tún ṣe program yẹn. mo láti ìgbà tí mo dẹ̀ ti ń wá bí mo ṣe máa rí Alhaji Kọ̀lẹ́ntì gbà yẹn àpàrà rẹ̀ mọ́. so ilé agodo yẹn ṣá ẹ máa ń bá àwọn olórin. mo á gbá àwọn olórin lóríṣiríṣi. gbàtẹ́ lọ bá Rashidi Ayinde ńkọ́. Rashidi Ayinde. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì sólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ìyẹn náà nǹkan ńlá ni mo dé ọ̀dọ̀ Rashidi Ayinde mo pè wọ́n gbà mo dé Ìbàdàn wọ́n ní kí n dúró sí spa food kan mo wọ spa food mo jókòó àwọn wá bá mi kí lẹ fẹ́ ọ̀dà ẹni mo wá báyìí ìràwọ̀ ni a fún mi lówó ẹ fún mi ní super food mo bá gbà mo bá ń jẹ ń gbá Alhaji Rashidi dé mo gba kíní wọn tán náà ni àbúrò máa pẹ ni o àwọn tí mo jẹ lówó super food àwọn yẹn ṣe owó bí ìyá àtijú ń bọ̀ fẹ́ yọ aláyé ẹ mọ̀ ṣẹlẹ̀ mo ti jẹ nǹkan bẹ́ẹ̀ o wọ́n ṣe wà lọ́wọ́ mi san 1,000 nígbà yẹn ìtẹ́ ń sọ ìmọ̀ àti pẹ́ o. ó ti pẹ́ o àìtí mo sọ ẹ̀yin náà jẹ́ nǹkan 1,000 tán lórí ìjókòó lẹ́ẹ̀kan. ṣé mọ̀ pé àwọn oúnjẹ bèbí kùsù yẹn alábùmọ̀ kọ ọ máa ń pọ̀. èsì tún máa wà ń bẹ̀. mo gbà sórí ó dá. torí 1,000 gba ẹgbẹ́ ṣọ̀rọ̀ 10,000 sí. bẹ́ẹ̀ni. so àwọn òṣèré wo lẹ tún láǹfààní àti pàdé ńgbà yẹn. lára àwọn òṣèré tí mo tún pàdé ni bàbá wa Fatai Olówónyọ̀. bàbá Níjàyè. ṣé tí ẹ rí ti bàbá Olówónyọ̀ yẹn nígbà yẹn wọ́n stọọbù ilé agodo yẹn wọ́n wá gbé mi àti bàbá 90 wọ́n sùn wá pọ̀. àsùnmọ́ òpó ṣé continuation of ilé agodo náà. àwọn wá change program yẹn. kí ló dé tán fi change ẹ. ẹ ṣe nígbà yẹn mi ni wọn fẹ́ rí. kí ló dé. kò dẹ̀ yé mi o ṣùgbọ́n tó wá ṣe ni pé wọ́n fún bàbá 90 ní program yẹn. ilé agodo. èmi ò lè ṣe mọ́ èmi lèmi wá attach ara mi mọ́ bàbá 90. lórí ẹ. òní àsàn wà náà wọ́n wá yí program yẹn sóní àsàn wà nígbà yẹn àwa ní kí la fẹ́ ṣe àmọ́ máa gbé bá ṣe wá bá bàbá Fatai Olówónyọ̀ nìyẹn ìgbà dọ́dọ̀ bàbá sùn bàbá ní ibolẹ́gbẹ́ tí wà ní rédíò ó ní kóhùn tí ẹ̀ tó dáyé lóhùn ṣe ẹni bóhùn ṣe sùn ẹ̀kọ́ bá ń wá owó kóhùn ra gààrí bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ bá ń wá owó kóhùn ra gààrí ìyàwó ń tẹja àbára gààrí wọ́n mú gààrí tán ọ̀yà kílẹ̀ bá wá àbá sọ fún wọn à ń ṣe prógámù kan ẹ̀yin la fẹ́ kẹ́ wa wọ́n ní kò sí wàhálà ṣé máa wá gbé mi ní àbẹ̀ máa fún mi lówó mọ́tò wẹ́ bàbá èmi àwa gbé yín aṣáà lọ gbé bàbá àgbé wọn lọ rédíò nígbà lọ́mọ wá ṣe bí Summit ṣe gbọ́ bó ṣe gbọ́ṣẹ́ wọn nìyẹn Summit ló wá padà wá gbé bàbá yẹn jáde pẹ̀lú rẹ́kọ̀dù wọn tó ṣe sí fídíò ìyẹn ń gbà yẹn lẹ́yìn yẹn àtúnṣe ṣe bóyá Ògùn rédíò ó collapse. inú ìgbìyànjú tẹ̀yin ṣe yẹn
ni Ọlọ́run ti ní kí bàbá Fatai Olúwóyọ̀ kan rójú rere summit láti ṣe rẹ́kọ̀dù mọ́ sí àsìkò yẹn. Kódà gan Alájà Kúbọ́rátù Aláràgbó náà lára ìgbìyànjú tá a gbìyànjú à ń gbé wọn rédíò ọ̀hún náà wọ́n wà òkè kó tó di pé wọ́n lọ. Bàbá wa Kẹ́múyẹ́ Ràmọ́nì ara àwọn tí a gbé wá sórí ètò wa nìyẹn. Wọ́n tún pé bàbá kan ní bàbá Olùgbò. Bàbá Olùgbò yẹn mo gbádùn iṣẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ bàbá Olùgbò. Ẹni tó dẹ̀ kí n mọ bàbá Olùgbò ní bàbá Olówóyọ̀. À ń ṣe wọn lórí rédíò wọ́n bá ní mo fẹ́ play wá ń bá wa bá wọn. Mo jókòó láti aago 6 ìrọ̀lẹ́ da aago 10 alẹ́. Bàbá bá ní kọ́ lọ fún mi lówó ìgbà máa fún mi lówó, wọ́n fún mi 15 naira. Èmi kẹ̀lẹ́ mi ò máa ń yẹ owó wò lójú ẹni bá fún mi lówó. Mo wá déta mo wá yẹ̀wò mo bá para lọ bàbá owó tó fún mi rè ó tún fẹ́ tí kàn létí wọ́n bá fi 15 naira kún mo bá da owó yẹn lẹ́pẹ́ ṣé kí ni gbogbo yẹn ṣé gbogbo tá à ń ṣe fún mi lórí rédíò ṣé ìwọ̀n tá máa fi sán rè àṣegbó mọ̀ ṣe àṣebàbọ̀ Olùgbò rí mi bí mi ṣe bínú kú mi bàbá ń ṣe wá pàdé mi lẹ́yìn nìyẹn. Bàbá yín bá ní kí má bínú bí Fatai ṣe máa ń ṣe nìyẹn òun náà ń kọrin ó fẹ́ fi ti ẹ̀kọ́ bá ti wá ni èmi náà ń kọrin Olùgbò ni mo wá mi wá. Ìjọ mo lọ Olùgbò àti baálẹ̀ tí gbogbo ìyàwó àti gbogbo àwọn ará ọwọ́ amúmi di mọ́tò bẹ́ẹ̀ ni bọ́ba dé o. èmi náà mo wá ń wo àmà bí wọ́n ń wo àmà bí Ọlọ́run èmi ibẹ̀ máa tún débẹ̀ wọ́n ti ta ewúdù. Wọ́n ti pa ewúdù. Mo wá fọ́ọ̀mù. Kí lẹ ṣe? Wọ́n kọ́ àwọn tí yẹn jọba yìí bí àrè star gbogbo ẹ̀rín wọ́n kó jọ rẹpẹtẹ. Èmi àti baálẹ̀ gbogbo àjọ ń kọ́ bọ̀ nù kínní mo wá ń dé ọtí mo ń dé ọtí ìgbà mo dé tán wọ́n ti rí pé bàbá ti wà òkè. wọ́n wá rọ́ mi lẹ́gbẹ̀ẹ́ wọ́n mú mi lọ mọ́tò wọ́n wá fún mi ní owó tó fún mi ní ọdún yẹn lọ́hùn bíi 15,000. Mo á wò pé sẹ́ǹsì mi sọ mi pé owó yìí tí n bá ṣọ́ra ṣáà délé mo á mú owó mo pín sí méjì mo mú kan mo kíbọn ní òkun ṣòkòtò mo kélé bọ ìgbà tí mo ra bọ́ọ̀lù ẹ̀nu mọ́tò bí mo ṣe sọ mọ́tò kò yé mi mo ṣáà délé mo wá díjọ́ kejì mo wá bẹ́ẹ̀ fún wọ́n fún mi lówó lánàá mi rò ó nígbà máa tó bí ọ̀sẹ̀ kejì tí mo ká sísá mo fẹ́ fọ̀ tí mo ń gbu aṣọ báyìí ni mo rí owó yẹn kùrù nínú kíní báyìí iṣẹ́ ló dàbí pé mo rówó yẹn lọ́dún yẹn lọ́hùn. Bàbá yẹn ti wá di olóògbé báyìí o ṣùgbọ́n gbogbo ìgbà tí mo fi lọ sọ́dọ̀ bàbá yẹn tó bọ́ wá sábẹ́ kọ̀ọ̀kan máa fún mi lówó bàbá yẹn mo lè sọ pé mo gbádùn iṣẹ́ sọ̀rọ̀ látara ẹ̀. Fatai Olùgbò kọ́ ni. ọ̀tọ̀ ní Fatai Olùgbò. Akíndélé lélẹ̀. Irú orin wo ló ń kọ? Àpàlà náà ni. Bàbá Fatai Olùgbò ni ẹnìkan náà tó wà tó ṣe má fi pa owó. Má fi pa owó. Bàbá Olùgbò náà ni wọ́n máa ń pe àwọn náà. Lọ́rọ̀ kan iṣẹ́ yẹn ṣáà ń tẹ̀síwájú ìrírí tẹ ní di ètò yín tẹ́lẹ̀ dálẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni. Now lẹ́yìn Ilé Agodo ń kọ àwọn ètò míì wo lẹ tún. Lẹ́yìn Ilé Agodo ní OGBC yẹn náà mo tún ṣe olóògbé Dáre Best. Wọ́n pe program wọn ní Ìgbádùn Pọ̀nbélé ńgbà yẹn so mo part pẹ̀lú wọn. Ọ̀gá wa náà Isiaka Olómi Ọgbọ́n ńgbà yẹn náà iṣẹ́ ni ṣẹ́ńjẹ́ so mo part pẹ̀lú àwọn náà àti ọ̀pọ̀lọpọ̀. Now tá a bá ní ká wò ó sìn ìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti tó bí ọdún mélòó. Iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nísìn níbi ọdún 5 sẹ́yìn sí mo ṣe 25 years on stage. Wow. Mo ṣe rẹ́kọ̀dù mo ṣe ẹlẹ́kìnní mo ṣe ẹlẹ́kejì. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ó lẹ́mọ̀ lábẹ́kúta ń gbà tẹ́ bẹ̀rẹ̀. Àwọn tí mo lè sọ̀kọ́ wọn wájú àwọn bí Mákindé Básúnlé bí àwọn ọmọ ọ̀dọ̀ àgbà ọlápẹ́ àwọn Adérójú wọn ń kéwì yìí wọn náà wọn wájú àwọn Gábíàkà wọn wájú. Ṣé rí Tántálá ọ̀gá ni wọ́n because èmi ò mọ̀ wọ́n ní kámẹ́rà ni mo mọ̀ wọ́n mọ́. Wọ́n jẹ́ ọ̀rẹ́ sí àwọn ọ̀gá mi. Nígbà yẹn àwọn ọ̀rẹ́ Mákindé Fásulé ọ̀rẹ́ náà jẹ́ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ àgbà bẹ́ẹ̀ kábíyèsí Elédùmarè bẹ́ẹ̀ tó bá rí mi á ní ọ̀gá mi mo wà ní secondary school ni mo ti ń gbóhùn yín lórí rédíò ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹni tí kòkó ẹ̀ báyìí òun ni Yorùbá ni ó mọ̀ lọ. Aláǹgèrè. Àyìnlẹ́ Ẹ̀gbá kẹ̀ àwọn Àyìnlẹ́ Ẹ̀gbá tó jẹ́ ọmọ tí àwọn Àyìnlẹ́ Ẹ̀gbá wọn yẹn ṣe rí Pẹ́ńkẹ́lẹ́ nígbà tí mo dá tíátà lẹ̀ ní Ìta Òṣì Gòkè wà náà ọmọ ẹgbẹ́ mi Gòkè Pẹ́ńkẹ́lẹ́ tèmi bá ń bọ̀ wá ṣayé gbẹgẹ́ Gòkè máa ń sọ fún mi pé
kí lè rí inú ẹ lọ kọjú mọ́ṣẹ́ tẹ́ lọ yín mẹ́wàá ẹ ní iyì tó náà mọ̀ pé bẹ́ẹ̀ lòun bọ̀ torí nígbà tẹ́mi kú lẹ́dọ̀ Fásunlé òun ni Pẹ̀nkẹ́lẹ́ débẹ̀. irú èmi ń kọ́ nígbà tẹ́ bẹ̀rẹ̀. irú ẹ̀yin náà ti ń gbọ́ orúkọ yín tipẹ́ pẹ̀lú Gbẹ́ngà Adébóyè nígbà tẹ́ ń ta àwọn rédíò nǹkan kan. torí mi ò tí di sọ̀rọ̀ gbà yẹn. à ń gbórúkọ yín gbà yẹn tí wọ́n máa ń dárúkọ yín tẹ́yìn náà dẹ̀rìn pẹ̀lú àwọn ọ̀gá tá a wí. bọ̀ ń di iṣẹ́ yẹ senior mi. Ọlọ́run lọ̀gá gbogbo àṣà. dárò kan sì tẹ lọ ẹ má torí pàjọ jókòó bó ṣe jẹ́ mo yẹ sọ fún yín ẹ má máa. èmi náà ń gbọ́ ohun yín dáadáa lórí rédíò. ó dáa ṣíṣe yẹn náà lẹ ṣe ń ṣe títí di ìsìn. pẹ̀lú agbára Ọlọ́run iṣẹ́ yẹn náà la ṣe ń ṣe torí ètò méjì mo ní lórí Family FM. báyìí àwọn ọjọ́ wo lè tó yín. mo máa ṣètò níjọ́ Tuesday láàrin aago 4 àbọ̀ sáago 5 tó ń pè ní káàdì ayọ̀. mo ní káàdì tẹ́ ẹ kọ́ ránṣẹ́ káàdì ayọ̀ yín tó mi lọ́wọ́ o ẹni kí n bá yín kí ọ̀gbẹ́ni Lukumanu àtayẹyẹ ọjọ́ bí wọn tó ń bọ̀ lọ́wọ́ ẹni kí n ṣe ládùúrà yìí pé tọdún yìí kò ní ṣàṣe mọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ ẹni tó ní kí n kí ní lágbájá ọmọ lágbájá ìyẹn Tuesday tó bá dijọ́ Sunday láàrin aago 5 sáago 6 wákàtí kan ni ìyẹn lápè ní ọjọ́ gbogbo bí ọdún gẹ́gẹ́ bí orúkọ tó ń rò wá. ọ̀gbìn tó bá sọmọ ní kọ́sìm àwọn èèyàn afẹ́fẹ́ kan yìí afẹ́ sọ di kọ́tìmù òun ni ò ní gbà fún wọn. ok ìdíṣẹ́ yìí ń sìn àwọn ìrírí wo lẹ ti ní ìdíṣẹ́ yìí tó jẹ́ má ní gbàgbé fún yín. ìgbà tí mo torí iṣẹ́ yìí náà tí mo lọ bá Oríyọmí Hamzat ìgbà yẹn ó wá òṣì wà nìbàdàn ìrìn kékeré lèmi pé owó mọ́tò àpàtà ni mo wá n bá dà àpàtà n bá ní kó máa júwe rédíò fún mi mo rin. ẹ̀dùn kí lẹ lọ ṣe lọ́dọ̀ Oríyọmí Hamzat yẹn lọ gbẹ́nu sí máìkì gbà yẹn. kò tí ẹ̀ tí ì di gbẹ́nu sí máìkì òun gbọ́ òye wọn Oríyọmí Hamzat kò yọ ńgbà yẹn rárá ọgbẹ stúdíò náà máa sùn mo jẹ́ tó bá wọn lọ báyìí ní. kí lẹ lọ ṣe ń bẹ̀. ewì wọ́n máa ń ṣe ewì kan ní alẹ́ nìbàdàn ewì ẹni mo torí ẹ̀ lọ pé kán gbàgbé láyè kí n máa ké. ìgbà tí wàá dọ́dọ̀ Oríyọmí ńkọ́. ìgbà mo débẹ̀ ìjọ yẹn jẹ́jọ́ Sunday wọ́n ní àfikún padà wá ọjọ́ kejì kó bọ́ sí Monday kí n lè bá àwọn èèyàn pàdé ṣùgbọ́n rìn tí mo ti rìn lọ bọ̀ mi ò dábàá àbàdàn láti gbà yẹn mọ́. ìrírí mi tí mo tún rántí ó nígbà tí mo lọ ṣe ewì fún Radio Lagos tí bá ti fò mọ́ tipa ló máa gbé mi dé ìyànà pàjá láti ìyànà pàjá mo ti máa rìn dé Agídìngbì ṣùgbọ́n ń bò ya tẹ́lẹ̀ ràn mí lọ́wọ́ tí n bá ti sọ àpò sí tí mo ti sọ machine sápò tí n bá ti rìkọ́ọ̀dù tán máa yọ machine jáde máa bẹ̀rẹ̀ sí ní tó ń ṣe gbangbangbangba mò ń rówó. ẹ̀dùn kò yé mi hàn báwo lẹ ṣe máa gbé machine àti lù pọ̀. ṣe rí Ghana mosque kan wà tí n bá ti ju machine yẹn sínú ẹ̀ kò lápòtí èmi ò lápòtí torí ẹ̀ bàbá fi rí mi wọ́n máa ń fọ́nì sí wọn wọ́n máa ń rò pé bóyá mo tún. ìmúra yín gan fọ́nì mo sì ń bọ̀ lórí ẹ̀ náà. wọ́n máa ń rò pé bóyá mo tún machine ṣe máa gbọ́ òun ló máa ń dín orin tèmi máa ń kọ ọ̀rọ̀ tèmi bá ti ń gbọ́ tí n bá ti gbọ́ pé èèpà àbádẹ́ tètè rẹ ní díẹ̀ ní ìmú ọjà kìíní rè kó tó wọjà kejì kó dẹ̀ tó wọ̀ kẹta àkárẹ́ èmi náà òun yẹn ní mi ń gbọ́. ṣé ìmúra yín máa ń jọ pé ẹni tó fẹ́ wọnú ọjà ni. ẹ ṣe mọ̀ pé mo gbé machine kò lápòtí mo mú sákárà ṣé ọ̀kan tọ́ ni èmi lè mi mọ ohun tí mò ń ṣe. àwọn máa rò gbogbo yéèyàn gbé ta mi fẹ́ wọjà. bẹ́ẹ̀ mi bá ti wá gbọ́ bẹ́ẹ̀ èmi àmọ́ wọn fi kọrin ohun tó wù yín kẹ́wí o ohun tó wù yín kẹ́sọ́ ìpàkọ́kọ́ gbọ́ ṣùtì o orí ẹlẹ́gàn ló bàjẹ́ o wọ́n ti wí ti Gbénga rí ó rojọ́ ó ti kọ́lé wọ́n ti sọ ti dé mọ́lá èyí ń bàbá agbọ́n yín ó rojọ́ ogun mọ́tò àkókò tèmi màrí o àtàrí ní ṣọ́ọ̀bù ti dé o kò sí eyín tó ń gbé mú síkẹ́ẹ̀tì tó rẹ́rìn ṣòkòtò bàbá ẹ̀ ń wúkọ́ orí ẹ̀ làwọn ọmọ ẹ̀ máa ń fẹ́. ok bẹ́ẹ̀ ṣe ń polówó yẹn olómọ àtúràtì àwọn ọmọ yẹn tí wọ́n máa ń gbé súnmọ́ mi bẹ́ẹ̀ ni ṣe máa ń ẹ lè rán bra náà ni ẹ ti rán bra rí. ẹ ṣe níbi inú ìrírí mo ṣe mọ̀ kí bra ìgbà míì wọ́n máa ṣe ẹ̀rá tí wọ́n bá ṣàìṣẹ̀wò ó lè àwa ni wọ́n fẹ́ mú ní tí wọ́n máa bá wọn mú. ẹ ti mú bra lẹ́gbẹ̀ẹ́ rí. láìmọye. bọ̀sán máa wọ̀ lójú yín ni àbálẹ̀ máa mọ̀. kì í ṣe pé wọ́n wọ̀ lójú mi tí n bá ti bá wọn ṣe tán bóyá máa daṣọ bò báyìí
àwọn ṣáà dọ́gbọ́n ara tiwọn tèmi ni pé kí kó ṣáà ti bá yín mu kẹ́ ẹ fún mi lówó. ẹ ti mú búra rí. bẹ́ẹ̀ ni. kí ni bẹ́ẹ̀ ni. a ti mú. a ti mú àbí mo ti. mo ti mú. kí lẹ mú. mo bá wọn mú lẹ́gbẹ̀ẹ́. kí lẹ mú lẹ́gbẹ̀ẹ́. bra kò sí. But iṣẹ́ tẹ̀ ń ṣiṣẹ́ télọ̀ yẹn kì í ṣe pé máa ń ránṣọ ṣe ẹ máa ń kò ń ṣe pé ẹ̀ ń ránṣọ o àbẹ̀yẹ báwo ni. mo ń ránṣọ ṣùgbọ́n ṣé mo ké ní station tá a wà yẹn àwọn tó máa gbàṣọ fún wa obìnrin là máa ṣe jù ó máa rí àká tó sọ pé irú àwọn fẹ́ gbé aṣọ wa ká bá wọn rán ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà àwọn tó ní aṣọ ọ̀pá méjì ọ̀pá kan tó fẹ́ rán fọ́mọ wọ́n máa gbé ṣe ránṣọ yẹn dì sìn. mo ṣe rán mo rán. ṣẹ́ẹ̀ṣì ń ṣiṣẹ́ télò yẹn dì sìn. mi ò ṣe mọ́ ṣùgbọ́n mo ṣì ní ṣọ́ọ̀bù ẹ̀. kí lẹ wá ń ṣe ń ṣọ́ọ̀bù ẹ̀. mo kàn ti pa ni iṣẹ́ ọjọ́ alẹ́ nìyẹn. ṣe máa ń débẹ̀ ṣá láti clean ẹ̀. mo ń débẹ̀. machine dẹ̀ ṣì wà. ó wà ń bẹ̀. irú machine wo lẹ. mo ní Tinko mo ní 20 mo ní Phoenix bẹ́ẹ̀ ni. Gbénga Adébóyè abẹ̀fẹ̀ fún wọn tán owó baba Olúṣẹ́gun. Gbénga Adébóyè nínú ìtàn gbèsè ayé mi ìlè gbàgbé Gbénga Adébóyè láyé mi torí nígbà tí Gbénga Adébóyè tó kú mo ti máa ń lọ bá ọmọ ọ̀dọ̀ àgbà pé mo fẹ́ kéwì lórí program wọn ṣùgbọ́n tí wọn ò gbà mí láàyè ṣùgbọ́n nígbà tí Gbénga Adébóyè kú ni mo lọ bá wọn lọ́fíìsì wípé ká wo bí wọ́n ṣe ń ròyìn àwọn èèyàn bọ́n ṣe ń ròyìn èèyàn kan tó lọ ìyẹn ni mo fẹ́ gbé lọ bá aláàjì ìyẹn ọmọ ọ̀dọ̀ àgbà ṣùgbọ́n nígbà tí mo máa gun òkè ẹ̀mí mi change ìgbà tí mo débẹ̀ mo dẹ̀ kanlẹ̀kùn wọn níta nìyẹn mo lọ́mọ ńlá wọn ní kí n yọjú mo wá bá àwọn èèyàn ń ṣe fàájì àwọn àti àwọn èèyàn ń ṣe fàájì. níbo nìyẹn. ní ọ́fíìsì wọn ní Ìjẹ̀mọ̀ ìgbà tí mo máa ṣílẹ̀kùn náà ni ìwọ ọmọ ìtúni wà lẹ́pọ̀ àwọn olóhùn kéwì iṣẹ́ ìwà jẹ́ iṣẹ́ àwọn èèyàn yẹpẹrẹ wọ́n sàsọ̀ sí mi bẹ́ẹ̀ lọ́wọ́ tó jọ ń ṣe fàájì yẹn bá ní kó má sọ bẹ́ẹ̀ kan jẹ́ kí n wọlé mo bá wọlé lọ́ba ní ewì tí onímọ̀ kéèyàn ṣé o mú dání mo ní mi mú dání wọ́n ní sáré lọ mú wa wọ́n ní kó àwọn ẹ̀gbọ́n mi bá ti kú òǹbí kó o tó dé àjẹ́ pé mo á kó yẹn mo á kà ìgbà tí mo kà náà bá ní kí n tó parí ní tí a ti kàdé lajì gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ti bẹ̀ sí ní pàtẹ́wọ́ alájú bá ní ó ti tó àwọn ẹ̀gbọ́n wọ́n ti sáyẹ̀nsì látẹ̀mí lọ èmi mi máa kéwì lórí prógrámù wọn bí mo ṣe kéwì lórí bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kéwì lórí tẹ́lẹ̀ lálàṣẹ òun náà tó wá gbé mi dé ọ̀dọ̀ ọ̀gá wa Yẹ́misí máa ń gbóṣe lójì tv ó tún ní ọdún tí mo fi kéwì bẹ́ẹ̀ ní fàájì lórí ní fàájì látàrí pé Gbénga Adébóyè jẹ́ èèyàn dáadáa. ṣé Gbénga Adébóyè ló fà yín lé wọn lọ́wọ́. òun kọ́ ló fà mí lé ikú Gbénga Adébóyè ló fà mí lé wọn lọ́wọ́ ikú Gbénga Adébóyè ló fà mí lé ọmọ ọ̀dọ̀ àgbà lọ́wọ́ òun ló fà mí lé ọ̀gá wa Yẹ́misí máa ń gbóṣe lọ́wọ́ torí nígbà tí Gbénga Adébóyè kú tí gbogbo èèyàn ń sọ̀rọ̀ ẹ̀ tó ń ròyìn ẹ̀ lèmi náà fẹ́ lọ fi bá Àlàájì jà lọ́fíìsì pé ìgbà tẹ́yìn náà bá lọ Ọlọ́run á jẹ́ kẹ́ dàbàdàbà o ìgbà tẹ́ bá lọ àgbọ̀n mo ṣe máa sọ̀rọ̀ yín ṣùgbọ́n mo ṣe ń gun step yẹn ọkàn mi change mo kàn débẹ̀ Àlàájì mo ní kí ni o ìwọ ọmọ ètò ni èmi ni o. but n tó wà lọ́kàn tí. ohun tó wà lọ́kàn tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn pé èèyàn ló kú tó ń ròyìn ẹ̀ yìí bá a lọ ṣe bẹ́ẹ̀ ròyìn tiwa náà. ọ̀gá o Gbénga Adébóyè abẹ́fẹ́ jẹ́ ń gbé tí èlé. èèyàn dáadáa ni wọ́n. ọ̀dà pẹ̀lú bí nǹkan ṣe rí ń sìn àwọn èròǹgbà míì wo lẹ́yìn tún tẹ̀síwájú láti mú bá ṣẹ́yìn ṣe rí múra yín lásán torí mo máa rí pé múra yín náà máa ń fọ́ ni ẹ bá wọ native náà bí àwọn nǹkan míì wo lẹ wá ń ronú ẹ̀ láti jẹ́ kí kíní yẹn túbọ̀ máa. ẹ ṣe mọ̀ pé gbàtà tí a ti ní àwọn àbúrò tí tó pọ̀ lẹ́nu iṣẹ́ yẹn tá a sọ pé a pàṣẹ lé wọn lọ́wọ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà àánú a relent wọ́n ń ṣe TikTok àánú ṣe níwọ̀n bá ṣe lè ṣe wọ́n ń ṣe Facebook à ń ṣe níwọ̀n bá ṣe lè ṣe ṣùgbọ́n ihun tí wọ́n sì ń sọ fún wa ni pé a ní ìdí ẹni tó máa manage wa tí kìíní ẹ lè lọ international bíi tàwọn tí ó wà níwájú ṣùgbọ́n a dẹ̀ mọ̀ pé very soon pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. ok ṣe máa ń ṣe MC náà. bẹ́ẹ̀ni à ń ṣe MC à ń kéwì. torí ẹ fẹ́ fáwọn èèyàn nọ́mbà yín ni táwọn èèyàn bá fẹ́ ṣọjọ́ bí nǹkan bóyá wọ́n fẹ́ kàn ṣe wì fún wọn ṣe máa lọ ṣe research lórí ewì yẹn ni àbí wọ́n máa fún yín ní oríkì wọn. bọ́n bá ṣe fẹ́ sí ni ọkàn yẹn pé tó bá ti ń di pé fúnra la fẹ́ ṣe research ó máa ná wọn ní kinní tó fẹ́ gbé pẹ́ẹ́lí ju pé òkè oríkì wa rè
bá a ṣiṣẹ́ lórí. bá a ṣẹlẹ̀ lórí. so yẹn máa jẹ́ ká tètè mọ bí a. kódà ẹ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè é sí. màmá ní bẹ́ẹ̀ bá ń gbóhùn mi ẹ ti mọ̀ mí Kazeem lèmi ń jẹ́ Adésànyà lórúkọ bàbá mi èmi lọmọ bàbá onílé pẹ̀tẹ́sì tí ò fọlá gbéraga olú ayé tẹ́lọ̀ lágbàdo Èkó màmá ní títí ìgbà míì ayé ò ní ká mi mọ́kànnà ó dàbọ̀. nọ́mbà yín sà. 07080047679 lẹ́ẹ̀kan sí 07080047679. àwọn bólẹ̀ tún ti gbéṣẹ́ ìdè yàtọ̀ sí Ìbàdàn àtọ̀dọ̀ àwọn Kollington tẹ́ lọ yẹn ṣe tún ti jáde bóyá lọ síbòmíì káàkiri. Very soon a nígbàgbọ́ pé a máa tún tẹ̀síwájú bẹ́ẹ̀ gbogbo àjẹmọ́wọ́ ò tí ì kọjá Nàìjíríà. Ọlọ́run á ṣe dáadáa fún wa ẹ ṣé gan-an Mr. Kazeem. Reverend Pastor Kazeem. bẹ́ẹ̀ bá rí dókítà náà kẹfí sí. ẹ̀yin náà ní kẹfí sí fúnra yín ẹ ṣé. Angere lè tó bóyá ló